lórí ọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ fàákàjà tó ń lọ láàrin Austin Emmanuel àti gbajúmọ̀ òṣèrékùnrin tíátà ilé wa ìyẹn Ìtẹ̀lẹ̀ ni arákùnrin kan tóun náà jẹ́ òṣèré ìyẹn Don Richard ti sọ̀rọ̀. Bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ, ṣùgbọ́n lówe-lówe là ń lùlù àgídìgbo, ọlọ́gbọ́n ló ń jó, ọ̀mọ̀ràn ní mọ̀. Ẹ gbọ́ ohun tó sọ. bísí ìjókòó máa bá sọ pé kóun bá dádì ẹ sọ̀rọ̀ ó máa gbọ́ o èjì ti lọ o èèyàn ti dàgbà ojoojúmọ́ lọ́lọ́run fọjọ́ kan kọjọ́ orí wa brand ògo tiẹ̀ yìí máa mọ́nítọ̀ ògo ológo ṣó ń gbọ́ àdúrà máa ń gbà bàbá yẹn máa ń gbọ́ tó bá mọ̀ bá ṣe ń bá rí sìn gbà. ẹ káàárọ̀ mi ò fẹ́ lọ fàájù mi ò ní tolerate nonsense ẹ jọ ẹni ọmọ tí ó bá ti wọ 30 years 35 years upward kó má mú ẹni sú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí because mo rí ọmọ kékeré kan tó kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ jágbajàgba lórí Austin Emmanuel jọ nítorí Ọlọ́run wọ bọ́ yìí how old ni ẹ nígbà tí nǹkan tí wọ́n sọ yẹn tó ṣẹlẹ̀ ọmọ kékeré ni ẹ ó máa kéré gan ìwọ ọmọdé mi ń wo yìí ò tí lè di 20 years lọ nígbà kan ò tó 20 ò tí 20 ìsídà 17 18 ni ẹ ó kéré má dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ ó kéré gan ò sí bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ 30 35 years gan nígbà yẹn á jẹ́ àwọn tó bá súnmọ́ wa lọ́ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn pípù yẹn ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo èèyàn tí ó bá ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kó má mẹ́nu síbẹ̀ kó má tanu síbẹ̀ rárá nítorí tẹ́ bá tanu síbẹ̀ ayé yín máa tú o. Number 2 Kẹ́mi tí kí ló ṣe ẹ̀ náà advice lèmi fẹ́ fún ẹ o má try láti sọ anything kí ni mo sọ because kò sí nǹkan tó bá sọ fún ara ẹ gan ló máa affect yes lórí ọ̀rọ̀ Austin Emmanuel àti Icon má try láti sọ anything wà kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ káwọn tí àwọn tó ń sinmi ṣe ti gbàgbé ni kọ́ máa ṣe yegede èèyàn àwọn tí wọ́n mọ̀ kọ́kọ́ wọ́n máa bọ́ sí social media wọ́n máa sọ gbàdàgbàdà àti nǹkan tó mọ̀ àti nǹkan tó mọ̀ wọ́n wá dáyẹ̀ yára wọn lẹ̀ oh God use your brain kí ló ṣẹlẹ̀ how long ṣàkókò yìí ni ẹ wá kí ló ṣẹlẹ̀ gọ́gọ́.